Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Gist tèmi ò ní pé kábíyèsí arrest Juju man èyí tí ó ṣe jùjú fún ẹni tí ó wá ń sọ nǹkan sínú palace kábíyèsí ní ìgbà kan àti gbé gist yìí wá. Wọ́n ní bàbá tó ṣe gangan, wọ́n ní kábíyèsí ti arrest bàbá yẹn o. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí bàbá máa sọ̀rọ̀ àǹtí wa R.O ni wọ́n tọ́ka sí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹgbàá gbogbo lè ń kọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Áfíríkà ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń sọ̀rọ̀ lórí àṣà wa àti èdè wa. Ìtorí ẹ̀ la fi ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé. A dẹ̀ tún ń sọ Yorùbá nítorí pé a fẹ́ kí àwọn bàbá wa àti ìyá wa gbọ́ gbogbo àwọn gist tá à ń sọ yìí. So nítorí pé wọ́n lè sọ èyìnbó. Ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí, ẹ dẹ̀ tẹ notification bell yín. À ń ṣe advert lórí Mashola Gist TV o. Tí ẹ bá ní any advert ẹ fẹ́ ṣe lórí ilé, aṣọ, jewelry, oríṣiríṣi nǹkan lọ ní tẹ́ fẹ́ polówó, gbogbo ẹ̀ là ń ṣe. Ẹ kàn sí wa ní ilé iṣẹ́ masholagistv@gmail.com. Tẹ́ bá ti email wa, a máa response yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Gist tèmi. Bàbá tó ṣe jùjú fún ẹni tó wá sọ jùjú sínú Lekki mansion o, wọ́n ní wọ́n ti mú. Wọ́n ní bàbá yìí dẹ̀ ka Sisi Wahar wípé àwọn ni wọ́n rán àwọn. Wọ́n ní ẹ̀yin náà mọ̀ pé a ti gbé gist wá fún yín tí wọ́n ní wọ́n rí ọkùnrin yìí ní inú kámẹ́rà níbi tí ó ti ń sọ nǹkan sí inú royal mansion kábíyèsí tó ń trespass sí royal Lekki mansion. Wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi arrest ẹ̀. Ẹ̀yin èèyàn lé ìtorí ẹ̀ o ni wọ́n fi lọ arrest bàbá yìí nítorí pé wọ́n rí ọkùnrin yìí nínú kámẹ́rà. Nígbà táwọn ọlọ́pàá dẹ̀ mú ó ka bàbá yìí, wọ́n ní wọ́n lọ arrest bàbá yìí. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí bàbá yìí máa sọ̀rọ̀, wọ́n ní bàbá yìí ní Sisi R ó mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe èní ni wọ́n ti ń tẹ̀lé kábíyèsí àti Queen Naomi lọ sí royal mansion ní Lekki tí wọ́n máa ní káwọn èèyàn máa trace wọn up and down. Àfi kí Ọlọ́run kó máa ṣọ́ kábíyèsí àti Queen Naomi lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Nítorí pé wọ́n ní gbogbo ìgbà ní Mariam àti olórí Ronke wọ́n máa ń ṣọ́ kábíyèsí kiri o àti Queen Naomi. Ìgbà kan náà ni a gbọ́ pé àwọn olórí lọ sí ibẹ̀ tí wọ́n lọ attack wọn wípé àwọn fẹ́ rí kábíyèsí, àwọn fẹ́ kí kábíyèsí padà sínú palace, àwọn fẹ́ kí kábíyèsí máa gbénú palace, àwọn ò fẹ́ kí kábíyèsí wá sí royal mansion mọ́. Okay. Ṣé ìgbà tẹ́ bá fẹ́ kí kábíyèsí wá sínú palace, tí kábíyèsí dẹ̀ ń sọ fún yín kẹ́ lọ ra lé tẹ́ ẹ̀dẹ̀kọ̀ tẹ́lẹ̀ ra lé pẹ̀ ní kóònù palace, ṣé kábíyèsí ò dẹ̀ ní kóònù palace fún yín? Kábíyèsí lè control gbogbo activity royal iṣẹ́ wọn lórí íńtánẹ́ẹ̀tì náà. Wọn ò ní láti wá sí inú palace kan tó ṣiṣẹ́ wọn. So ẹ̀yin olórí ni ó máa sú, ẹ̀yin ló máa rẹ̀. And yàtọ̀ sí yẹn, wípé ẹ̀ ń gbé àwọn èèyàn burúkú dìde pé kí wọ́n máa sọ nǹkan sínú royal mansion kábíyèsí. Ṣé ìyẹn wá ní kábíyèsí á wá fi wá sínú palace? Wọ́n ní àwọn nǹkan tí arákùnrin wa sọ síbẹ̀, wọ́n ní wọ́n fẹ́ fi ṣe ibi fún kábíyèsí àti Queen Naomi ni o. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní bí àṣírí wọn ṣe tú nìyẹn. Ṣùgbọ́n bá a ṣe gbọ́ gist yẹn allegedly, wọ́n lọ́wọ́ ti tẹ bàbá yẹn. Wọ́n ní bàbá yẹn dẹ̀ ti jẹ́wọ́ wípé Sisi Wahar ó mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn náà wá bẹ àwọn ní iṣẹ́ yẹn. So tá bá tún ti gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. À ń advertise fún collection center. Ibẹ̀ wọ́n ń ta bàtà ọkùnrin,
wọ́n dẹ̀ ń ta bags obìnrin. Tẹ́ ẹ bá fẹ́ ra bàtà, tẹ́ ẹ bá fẹ́ ra bags, ẹ kàn sí wọn ní connectioncenter@gmail.com. Oríṣiríṣi bàtà ni wọ́n ń tà. Wọ́n ń ta Italian bags, wọ́n ń ta American shoe. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ni wọ́n ní. Bàtà tẹ̀lé táwọn ọkùnrin lè wọ̀ sórí native àbí sandal àbí palm. Wọ́n dẹ̀ ń ta àwọn bags obìnrin lọ́jọ́kan òjọ̀kan tẹ́ lè gbé lọ sí Paris. Ẹ kàn sí wọn ní collectioncenter@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Àmín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God Almighty will bless you all. Please share this video, like and subscribe.